inú gbódégbó gbàgbọ́ lọ́wọ́ onígbó ìjòkú dọ́dọ̀ ó pọ̀ náà. Àwọn àgbà kọ́rọ́bọ́jọ́ wọn fi inú gbó ṣe lé òkété forí òkìtì ṣe yẹ̀wù omi nílé ẹja. Ihun lẹ̀ làjùlé àwọn èèrà ẹkún fagbárí ṣe lékèlè bẹ́fọ̀nà fún ṣòdo àbọ̀n ìbọn yìí fọwọ́ méjì lúgbẹ̀dù. Ọ̀pá aṣu bíbalẹ̀ ó ṣẹ́ wúrúwúrú. Ọ̀pá aṣu rẹ̀ balẹ̀ ó lọ́miyọmiyọ bí òjé ẹ̀là àwòrì ajẹ́kílé ayé ó sàn wá sí rere ẹ̀là àwòrì àtúntìdé bàjẹ́ ńlé. Àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la múgbòrò dùn àtúntìdé Lutas Women Record International. Agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. Èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí òun ni eégún Agbomola ti ìlú Isheri Olofin tí wọ́n ń ṣọdún lọ́wọ́lọ́wọ́. Àwọn ọmọ àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ lé Isheri ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ ń sì jìgbà ẹlẹ́kẹ̀. Àgèdègédé ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọpáwà káfàjẹwà káfọ gèdègédé ọwọ́ wakọ̀ délé Isheri èèyàn ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn. Èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn èrò tó gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn yóò kó tọpátàjẹ yóò gbọ̀run lọ òbí ìdá ọmọ àjùlọkọ̀ olóore ọmọ ká orí ẹṣin òbí ajílù ọmọ àyè òjejò àlùkò tá abúlọ́jà tó sì gbọ́ nílé jagunla bí abẹ tí ìlú kára bí ajere òbí tó mú ẹ lodò tí gbogbo ọmọge yọ ọwọ́ ọṣẹ òbí tèmi ni ó gbà èmi ni kó o mú èmi ni kó o mú ṣaya òbí gbẹrù mi sọ mí aráàlẹ̀ rà bá ara kátàǹpáyà ìgùn àjà ajílàlá ẹ̀ṣọ́ abẹ́rẹ́ fìjọ gbogbo dáa bí aṣọ. Eégún Agbomola àwọn ni ẹ̀ ń wò yìí ó gbọmọlà bí òrìṣà. Eégún Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọláṣẹ́wọ́ ọmọ agbódóporo nímọ̀ye gíẹ̀gíẹ̀ lóbi ṣe rọ̀ lókìtì ẹ̀fọ̀n. Ahéré ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò òréré ilé ọmọ yẹ̀lúyẹ̀lú Ìjẹ̀ṣà ọmọ odù apànàdà orí ọlá wọn mọ́kèlè jẹ̀gbẹ́ ọ̀sán nìjẹ̀ṣà àbẹ̀ ní ta títà lọ́jà bó bá dọwọ́ alẹ́ wọn amúṣalé náà. Ìjẹ̀ṣà ọmọ olókun àdó èmi ò ní kí àgbà Ìjẹ̀ṣà kí n má gbòbì tó gbó káká ogún ràlú ń wó gbòbì lọ́ọ̀rẹ́ ọmọ ogun tí ń rani tí ń ralé ẹni. Pankẹ́rẹ́ la múdùbú Ọ̀ṣun lọ́gbọgba ẹ̀rù la mú pàjẹ́ ọ̀nà lẹ́kùn Ìjẹ̀ṣà èrò tí ń rè kírun àgùnbẹ́ ẹ má wulẹ̀ mú ọkọ́ dání torí àpáta ńlá ló gbalẹ̀ dé kírun ó torí ìbàbọ̀ oníkálukú bí wọ́n gbósùn lọ́dún wọn agún tí wọ́n pẹ̀ṣẹ́ wùrú ó pẹ́ títí mo rí wọn ẹ rí i pé àrà lóríṣiríṣi lẹ máa rí nínú fọ́nrán fẹ́ wò yìí ẹ rí i pé kékeré ni ọlọ́jẹ̀ ti ń kọ́mọ ìlérè nínú àwọn ọmọ eégún tí ó jẹ́ ọmọ Agbomola lẹ́yìn tí Agbomola ti jáde tó ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn oníbàtà wọn tó lùlù fọ́mọ ẹ̀ ààfin kábíyèsí aláyélúwà ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì Ọlọ́fin tìlú Isheri àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì ìbẹ̀lẹ̀ rí tí Agbomola tó ti jáde tó ti ń bọ̀ yìí mo ṣe kábíyèsí fórí adé o mo ṣe kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ akí kábíyèsí dáadáa torí gbogbo eégún tó ń ṣeré nílùú Isheri ní kábíyèsí ń wá tí wọ́n dẹ̀ máa náwó àdúpẹ́ lọ́wọ́ yín nínú àwọn ọmọ Agbomola lẹ́ ń wò yìí tí wọ́n ń fún Agbomola lówó wọ́n ń kí káàbọ̀ òun gan ń kí wọn kú ọdún ó ń kí wọn kú ìyèdún ó ń pè àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí torí lọ́dún là ń bá lọ́dún lóṣù là ń bá lóṣù bá ló bá dun àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láṣogún ọdọọdún ni ìrókò sọgbọ̀n ọdọọdún làbí ayá ń sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà ọdọọdún là á máa wà. Agbomola lẹ́rí tó ń gbá riyẹriyẹ káàkiri gbogbo ìlú Isheri Olofin lọ́wọ́lọ́wọ́ báyìí bó ti ń tinú ilé ló ń bọ́ sínú ilé ló ń tinú ọ̀dẹ̀dẹ̀ bọ́ sínú ọ̀dẹ̀dẹ̀ gbogbo ẹbí pàṣẹdà pátápátá gbogbo ẹ̀yin ọmọ Agbomola bí òrìṣà àkí gbogbo yín pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ ní fọdún eléyìí ṣàṣemọ. Agbomola lẹ́ ń wò yìí o tó ń lọ láti Isheri ó ti gbọ̀nà àkẹsàn ẹ ti rí bẹ́ẹ̀. ọ̀nà àkẹsàn yìí bá a bá ń lọ sọ́nà ilé àwọn ẹlẹ́ṣọ̀ọ́ ẹ ti mọ̀ bẹ̀ ẹ̀hún lẹ̀ ń wò yí gbogbo èyí tí ò bá ti díṣe rí ẹ máa mọ̀ bẹ̀ èyí tẹ́ ti jẹ́ ọmọ Isheri àtẹ̀yìn tẹ́ ti débẹ̀ rí dáadáa torí orírun gbogbo àwa ọmọ Àwórì ẹ rí i pé kálukú wọ́n ti ń lọ síbẹ̀ bó ṣe ń jó lọ́tún tó ń jó lọ́sì gbogbo ilẹ̀ tí ń rí bẹ́ẹ̀ ló ní bàtà lòun náà ń so awọ sílù ní bàtà ń ró pọnlápọnlá
ó rápá ńlá mọ níwọ̀n bàtà abapá yagi lẹ́nu òrílù àyàn kọ́mọ léjìká náà yìí ẹ̀yin ilẹ̀ ń lùlù ìlú onílù yín o ìlú Ìṣẹ̀rí ò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Agbomola lẹ́ni tó tún ti pa aṣọ dà yìí bí orúkọ ẹbí wọn pàṣẹ dà ó tún ti paṣọ míì dà ẹ tí ì rí nǹkan kan ẹ sì gbádùn Agbomola dáadáa. àwọn olóyè lẹ́rìí tí Agbomola ń kí láwọ̀ yìí ìyá àgàn òbí dúdú gbogbo ọmọ olóyè bí pupa ìjíǹjí tí mo jí mo mọ̀ pé màá gún àsùnwọ̀n ọmọ ìmọ̀ràn ń balẹ̀ àfẹ̀mọ́jú máa kóyà méjì lẹ́kún lọ́wọ́ kójúmọ́ tó wọn máa fò kété rébété tí bàbá wọn fi ń ṣàwó àwọn lẹ́rìí àti àwọn olóyè ọ̀jẹ̀ àti àwọn olóyè alágẹmọ gbogbo wọn máa ń ṣe papọ̀ ni àjọ ń ṣe papọ̀ ni ìyálájé ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ ẹkú ìnáwó owó ẹ̀yẹ ò ní sú yín ná láṣẹ ọba mi Èdùmàrè. ẹ bá mi kí ìyá ẹlẹ́ṣọ̀ ń bẹ̀ pé wọ́n kú àfìdíbalẹ̀ agbẹ́gẹ́ndẹ́ àbàṣẹ rẹ̀ gídàgbà egbigbo ọmọ kúlódò ẹkú ọdún ẹkú ìyèdùn ẹ bá ń kárẹ̀ sàyèjẹ́ ojú ti lálọ́ o àti gbogbo olóyè ọ̀jẹ̀ àti gbogbo olóyè alágẹmọ àti tonígunukó àti tọpa gbogbo yín pápátá la kí akíyín pé ẹkú ọdún ẹkú ìyèdùn ẹ rí i pé wọ́n lé aṣọ lóríṣiríṣi sílẹ̀ ibi tí Agbomola tó ti máa pidán ibẹ̀ lẹ́ ń wò yìí bàbá kí àwọn ọmọ Agbomola lórúkọ gbogbo wọn akí gbogbo àwọn èèyàn pàtàkì àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin lẹ́rìí tí wọ́n ti jókòó yìí ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ yín ìyá wa akí ọba Àlàmú Owólòwò akíyín wọn ní ká dúpẹ́ lọ́wọ́ yín ẹkú ọdún ẹkú ìyèdùn àṣèyí ṣàmọ́dún bẹ́ẹ̀ ni akí gbogbo ọmọ Agbomola lápapọ̀ gbogbo ẹbí pàṣẹdà akíyín akí bàbá sùwé bá a ṣe ń kí àwọn èèyàn wọ̀nyí la rí àwọn olóyè ọkùnrin àwọn olóyè obìnrin náà wọ́n jókòó gbogbo yín pápátá la kí la lò lọ́gbọ̀ ẹnu akí bàbá Músílì akí àfá àmàwèrè akí wọn ẹ rí i pé agbégidó ó ti mú Agbomola wá sójú agbo báyìí Agbomola tún ti lọ pààrọ̀ aṣọ ẹ rí i pé tún ti lọ pààrọ̀ aṣọ aṣọ ọdún gangan lẹ́ ń wò tí Agbomola tó tún lọ gbé yìí ní bàjẹ́ ó ti wà níwájú àwọn olóyè ọ̀jẹ̀ tí wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ tí gbogbo wọn tán kí pé ó kú ọdún ó kú ìyèdùn mo kí olóyè Ṣàráfà Máyégún ọ̀jẹ̀ world best number 1 bẹ́ẹ̀ ni mo kí olóyè Olóògbín bẹ́ẹ̀ ni àti gbogbo ọmọ Màwèrè lápapọ̀ mi ò gbàgbé olóyè Badmus mo kí yín gbogbo ẹ̀yin ọmọ òṣèré onílẹ̀ obì ọlá ṣe wọ ọmọ agbódókoro ní mo yegi ẹ̀gí ẹ lójú bí ṣe rọ̀ lóbi ti ẹ̀fọ̀n òkèké láṣọ bàbá lóde ìgbàjọ ẹlẹ́gọ̀dọ̀ ti ẹ̀mí láṣọ òde Ìjẹ̀ṣà èyí tẹ́ ẹ bá rí lọ́jà ni ẹ rà fún mi wálé kí n máa róúnjó gbagúnúmọ lóye ẹnìkan ò ní jó lóye kó dùn ràn Ìjẹ̀ṣà ẹ má jó lóye kó dùn ràn mi ìran Ìjẹ̀ṣà ní ń sin tòlótòló ẹrú bàbá yín ní ń sin pẹ́pẹ́yẹ òpè ilẹ̀ tí wà àjẹbáṣọrun òkìtì pẹ̀tẹ̀ ni wọ́n ti wá gbẹ̀jẹ́ ògùn ẹ̀jẹ̀ ògùn tí bàbá yín wá gbàlẹ̀ òṣèré lélẹ́ mọ́ ẹ̀jẹ̀ arẹ́lẹ́lẹ̀ ní ọmọ òyèròkun ọmọ àti kékeré ra Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ olóbì kọ ọ̀wọ́wọ́ tiri wọ́ ẹ̀yin lọmọ olóbì kọ ọ̀wọ́ tiri wọ̀ ọmọ olóbì kọ òbì kọ tí ń bẹ nípẹ̀kun òréré tó bá múnú so funfun a sì mẹ́yìn so pupa àárín gbùngbùn àìsù àwẹ̀ fún ọlọ́jà obì èyí tó bá fẹ́tẹ̀ ni àwọ̀sẹ́rù ẹni èyí tí ò bá fẹ́tẹ̀ ni àwọ̀sẹ́rù oníṣẹ́ ńlá tó bá dọjọ́ iwájú oníṣẹ́ ńlá máa ń bọ yẹmúye à ń bọ̀ ṣun Agbomola lẹ́rí tó ń kí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí ìlú Ìṣẹ̀rí ṣe tó bẹ́ẹ̀ ni wọ́n ní ẹgbẹ́ àtọ̀dọ́ àtàwọn àgbàlagbà gbogbo wọn ni wọ́n ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n jọ ń ṣàṣepọ̀ tí gbogbo wọn tí wọ́n jọ ń ṣe. gbogbo wọn ni wọ́n ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n jọ ń ṣàṣepọ̀ tí wọ́n jọ ń ṣe àkí wọn pápátá bá a ṣe rí ẹgbẹ́ onígunukó la rí ẹgbẹ́ àwọn olóògbóni tí wọ́n jẹ́ igbákejì ọba a rí ẹgbẹ́ àwọn alágẹmọ bẹ́ẹ̀ la rí ẹgbẹ́ àwọn eléégún níjọ ni wọ́n ń gbé gbogbo nǹkan lárugẹ. Agbomola lẹ́tí tó ti bẹ̀rẹ̀ sí ijó yìí ijó Agbomola ijó lẹ́sẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. gbogbo ẹ̀yin ọmọ Agbomola pátápátá ẹ lọ jókòó gbogbo ẹ̀yin ọmọ Agbomola pátápátá ẹ lọ jókòó olóòtú nìkan. bàbá ń sọ̀rọ̀ nípa ìlú Ìṣẹ̀rí Olofin lẹ́yìn tá a ti kí kábíyèsí tá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Màwèrè àwọn pátálákì mi nígbàgbé olóyè Àlàó Olórẹ̀fẹ̀ akọkọba tìlú Ìṣẹ̀rí Olofin baálẹ̀ tìlú Bàǹkù ọmọ lábò mẹ́ṣin òbejì
ọmọ ẹṣin ti bíbejì wọn àyè ṣe èèyàn bejì wọn ayọ̀rọ̀ mo kí yín ẹ kú àdúrótì ẹ kú gbogbo ìgbà kò ní bàjẹ́ kò ń tálápò buwá owó ní tálápò yín bẹ́ẹ̀ ni mo kí olóyè Muftau láti fatu òpin ọ̀jẹ̀ tìlú Ìṣẹ̀rí Olófin ọmọ Lábò gbogbo yín pátá ni mo kí ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o Agbomola lẹ́ni tó ti godó báyìí jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ ń bọ̀.
lókè òtara lókè tí ẹ. Abáwá jẹbi o. Wọ́n fún ẹ lọ́wọ́ pẹ̀lú ẹ̀jí sí ọlọ́dún. Ṣùgbọ́n kí n sọ lọ nínú àgbàyàn tẹ́lẹ̀ bọ́lá. Agbomola ló ti bọ́lẹ̀ yìí lẹ́yìn tó ti gbodó ẹni ẹ̀wí fọmọdé kó wá jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọ̀rẹ́ Elédùmarè
orin lẹ́gbọ́n látẹnu Agbomola yìí lẹ́yìn tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n kí oríkì lóríṣiríṣi gbogbo àwọn eégún tí wọ́n jẹ́ ọmọ Agbomola lẹ́tí gbọ́rọ̀ látẹnu wọn yìí wọ́n kìkì títí wọ́n kì jẹ̀ṣẹ̀ òṣèré onílẹ̀ Obìyọlá ṣe wọ ọmọ agbódókoro nímòye oníṣà bá sọ̀rọ̀ nípa àjẹsà nígbàgbé olóyè Akeem Badmus ọmọ Agbomola bí òṣà kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni Akí Bashiru àti olóògbé ọ̀jẹ̀ tìlú Ìṣẹ̀rí Olofin akínyín Agbomola lẹ́ni tó ti bẹ̀rẹ̀ sí ní aṣọ yìí ti bẹ̀rẹ̀ gbà lẹ́ni bákan náà dúpẹ́ dáadáa lọ́wọ́ aláìlúwà ọba Àlàmú Owólòwò akínyín pé ẹkú ìnáwó ẹkú ọdún ẹkú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ̀mí ẹkú ọdún bàbá kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Agbomola lẹ́ni tó ń yíṣẹ́ ọlọ́tún tó ń yí lọ́sì yìí bẹ́ẹ̀ lọ sí dúró tí gbágbágbá ọtí ìmọ̀ràn jẹ ẹkú palẹ̀mọ́ o ọmọ ajófólówó ẹkú palẹ̀mọ́ ọjọ́ àpò láyọ̀. ẹ̀rí Agbomola lẹ́ni tó ń mú lẹ́yọ̀ ẹ̀yọ̀ yìí bẹ́ẹ̀ ni ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ Agbomola ṣe pẹ̀lẹ́ kíyèsí kòtò kíyèsí gẹ́gẹ́lé kíyèsí gẹ́gẹ́lé kíyèsí kòtò kíyèsí gẹ́gẹ́lé akínlò ṣe ìwọ kìí ṣòpè pé abikókó lìdí ọmọ ẹlẹ́bẹ̀ abikókó lìdí ọ̀lẹ kò lè jà ọ̀lẹ kò lè jà ó bá mi lákìtàn ó kó mi ṣán ọ̀lẹ lá ẹ̀rí tí rí nǹkan kan mo ti sọ fún yín pé ẹ máa rí pẹlẹmbẹ wò ọsìn ìmọ̀ràn jẹ ẹ bá mi dúró tì dáadáa pẹ̀lú atọ́kùnmokùn ó le mò ń ríṣẹ́ ọwọ́ yín. ṣe ara àwọn tó jẹ́ ọ̀dọ́ nínú àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìṣẹ̀rí Olofin wọ́n máa ń dúró bábá tira wọn ni ṣe bẹ́ẹ̀ ń wo elérèkò náà gbogbo wọn fẹ́ dáni ni wọ́n fẹ́ kọrin ni tá a bá ti mú agbégẹ̀ǹdè àgbàṣe rẹ̀ gídàgbà gbogbo ọmọ kúlódò tá a mú àrẹ̀sà àjèjì ojú ti lálọ́ bá rí ọlá ẹlẹ́gbàá ọ̀pẹ bẹ́ẹ̀ láti máa mú elérèkò ohun yìí ò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè àwọn amẹ́rẹ́yà nìyẹn bí àwọn bá ti ń dá orin báyìí bẹ́ẹ̀ làwọn ẹlẹ́ṣọ́ ọ̀jẹ̀ ni wọ́n máa dúró gbágbágbá lẹ́yìn wọn àti òpin ọ̀jẹ̀ àtàwọn ọ̀yá wa tí wọ́n jẹ́ tóun wọ́n dùn dáadáa tí wọ́n ń kọrin táwọn tó kù sì máa gbé kò ní bàjẹ́ fún yín láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. ẹ̀rí Agbomola lẹ́nu tó sì yí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ó tún ti fẹ́ mú ó tún ti ń ṣá ẹfà sẹ́yìn ń bẹ̀ atọ́kù ẹfà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan yìí ṣọ́ ọmọ ọba kó sún mẹ́gún ẹfà sẹ́yìn ń bẹ̀ kéyìn kíyèsí kòtò kíyèsí gẹ́gẹ́lé Agbomola kíyèsí kòtò kíyèsí gẹ́gẹ́lé akínlò ṣe ìwọ kìí ṣòpè pé Agbomola ló ń dára. ẹ̀rí ó ti di aláǹtakùn tó má fi núta afẹ̀yìntà aṣọ yìí pọ̀ jù bó ṣe ń gbé kan bẹ́ẹ̀ ni wọ́n ń gbé kó lẹ̀ ló tún ń gbé míì. bí Agbomola ṣe ń yí aṣọ lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn olóyè ọ̀jẹ̀ obìnrin àtọkùnrin elérèkò ni ó agbégẹ̀ǹdẹ ni àtàwọn ọ̀yá wa tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ gbogbo wọn bẹ̀ sí kọrin oríṣiríṣi tó ń mú orí Agbomola tó rí ẹ̀ fi ń wú tóun náà fi ń yí aṣọ yẹn lákọlákọ. pé Egungun Agbomola gbìyànjú dáadáa torí tẹ́ ẹ bá wò ó tẹ́ ẹ bá fi rí i pé agbégún kan jáde nílé iṣẹ́ wa ń bí Lucas Film Record International
ẹ̀yin gan gbọ́dọ̀ mọ̀ pé ó kú òní kèrèmí torí àwa kì í hèèrà rárá dépò pa máa yìí tí ò lọ́mọ nínú tẹ́ bá wò olóyè Badmus Akeem òṣèré onílẹ̀ obì ọláṣẹ́wọ́ ọmọ agbódókoro ní mo yẹ gíẹ̀gíẹ̀ lóbi ṣe rọ̀ lókìtì ẹ̀fọn ahéré ọmọ yakuyaku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò rere ilé ọmọ yẹlúyẹlú ìjẹ̀ṣẹ́ ọmọ odò apanadà orí ọlá wọn mọ́kèlè jẹ̀gbẹ́ pẹ̀lú oníkòyí ẹ̀ṣọ́ àwọn lẹ́rí tí wọ́n ń náwó fún Agbomola lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ṣọ́ àkòyí ogun òbírọ̀ yan bí lólú olóòtá ẹ̀gí ọmọ akúnrin ọládógún ọmọ apìjálẹ̀ lọ́rọ̀ aláàwẹ̀ ọba tìlú Ìṣẹ̀rí Olófin ọmọ apìjẹ̀jẹ̀ ẹ̀gírọ̀yọ́ ọmọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ọya tinúkẹ́ ọya ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ń bẹ̀rẹ̀ jà nílé ọya tinúkẹ́ gbogbo aṣọ ló ń ṣe sígbà orómi ẹkú ọdún ẹkú yèdùn àṣẹ ìṣàmọ́dún o mọ́tò kí olóyè Akeem Badmus dáadáa ọláṣẹ́wọ́ ọmọ agbódókoro ní moye ẹkú ìnáwó Lutas láti iléeṣẹ́ wa ń bí à ń dúpẹ́ lọ́wọ́ yín dáadáa torí kéèyàn tó lè pè wá pé ọyá ẹ̀yin ni kẹ́ ẹ wá kọ́ba iṣẹ́ yìí kẹ́ ẹ lè tá jáde kó lè jálẹ́jáko yàtọ̀ sáwọn yìí tó ń ṣe lábẹ́ ilé ó ní bó ṣe jẹ́ àwọn òkè ń rà torí iṣẹ́ tá a bá ṣe nílé iṣẹ́ tiwa ń bí Lutas Film Record International ẹ máa ríra káàkiri gbogbo àgbáyé ni àwọ̀ market bẹ́ẹ̀ bá lọ sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí bẹ́ẹ̀ bá ti tẹ www ẹ̀ rí ń bẹ̀ gbogbo eégún tá a bá ti cover gbogbo ẹ̀ lè máa rí wò káàkiri gbogbo àgbáyé ni a sì ń polówó à ń ṣe àgbélárugẹ gbogbo àwọn eégún wọ̀nyí Agbomola ló sì yí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ kú kalẹ̀ ẹ máa wò wá bọ̀ ọ̀dọ̀ àwọn olóyè ọ̀jẹ̀ ni Agbomola ló tún lọ yìí níbi tá a ti rí alápínì àrípẹ̀kun awo àgbà oyè lẹ́yọ̀ alàmọ̀ràn níjà alágbá ọlọ́gbọ́n níjà kíyo ọ̀kan lè yàn kọ́tara ọ̀run pẹ̀lú baálé ọkọ̀ ìlú apínì mo kì í ẹ̀rí Agbomola lẹ́rí tó ti tún dá ọgbọ́n kan ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká tún máa wàrà tó máa dá ẹ jẹ́ ká wò wàrà tó máa dá bóyá ó fẹ́ da lábala ni ká wò ó Agbomola bí òrìṣà Agbomola ó máa kú ewu mo ti gbọ́ látẹnu elérèkò ti dáni lọ́hùn-ún Agbomola ó máa kú ewu iná kì í pàwòdì èmi náà rárá jókòó lábẹ́ kanopi ń bí tí mo rárá ń sẹ́lẹ́ńsẹ́ ni mo rárá ń fi gbogbo kìíní yẹn sára tí mò ń mú bí torí ẹ̀ lẹ́yìn lè rójú tiwa ohun lẹ́kàn wọn máa gbọ́ ojú òtó olùkóso atúkọ̀ àwọn ìyá wa tí wọ́n òpé ọ̀jẹ̀ ọmọ olómù apẹ̀rán ọmọ lọ́rọ̀ agogo àṣẹkọ́ndàgbà mú lọ́rọ̀ tó mu ọmọ owó lẹ́wà ọmọ lábò mẹ́ṣin òbejì òmùpẹ̀rán abíròkò rúwé ọmọ arúnyán mẹ́bọ èrú yán ti dómù àdọ̀tún ẹ̀sùn aládómù àdẹ̀rọ̀ má bá ń tọ́jú ẹlẹ́ṣọ́ dáadáa ọmọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ ọya tinúkẹ́ ọya ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ bẹ̀rẹ̀ jà nílé ọya tinúkẹ́ gbogbo aṣọ ló ń ṣe sígbà oró mi ẹ̀wù ń ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lẹ́yàn kí ti pa àlàbá níbo òlòmí ẹ̀mọ́jú mi bàtà aláṣọ yá fi pé gba ìní pàjẹ́ láṣọ bá mi Èdùmàrè ẹ̀rí lẹ́yìn t'Agbomola ti di alábala tán ijó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ohun bẹ́ẹ̀ ni arápá ńlá mọ níwọ̀n bàtà lọ́wọ́ máa lùlù ara ní ẹ̀rí tí Agbomola ti bẹ̀rẹ̀ sí dáyé ó ti di ẹja ó ti di ẹja àrọ̀ Agbomola rẹ̀ tó ti di ẹja àrọ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóògbólì ni wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ apẹ̀tutù ọ̀la ọmọ owó lẹ́wà ẹ̀kú palẹ̀mọ́ ọjọ́ àárọ̀ ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀. bá a bá wò lù Ìṣẹ̀rí Olófin dáadáa a rí i pé wọ́n létò wọ́n láṣà torí gbogbo òjò níjọ gbogbo wọn ni wọ́n máa ń wà. mo kí olóyè Àlàó olórẹ̀fẹ̀ ẹkún àfìdíbalẹ̀ ńbẹ o baálé ọkọ̀ ìlú baálé tìlú Banku ọmọ lábò mẹ́ṣin òbejì ẹṣin bẹ́jì wọ́n àyè ṣe èèyàn bẹ́jì wọ́n yọrọ̀ olórẹ̀fẹ̀ Badmus ìyá àgan àti ìyálájé mo kí gbogbo yín. Iyemọja lẹ́rí tí Agbomola tuntun dà yìí bí gbogbo ọdún wọ̀nyí ṣe ń dé níkọ̀ọ̀kan la àwọn ìyá wa ni wọ́n ń kọ orin oríṣiríṣi fún Iyemọja Iyemọja jọ̀wọ́ Iyemọja gbàlùbọ́sà ó tún ti dàgbù fún o erin gòkè àlọ́ ara lónìrànràn láti sọ fún yín pé eégún táwa bá máa mú wá nílé iṣẹ́ wa ń bí á dára lóríṣiríṣi àgùnfọn erin gòkè àlọ́ òun lè rí tí
Agbomola tó tún dà yìí. Ẹ̀rí bó ṣe ga tó bó sì ṣe gùn tó, erin gòkè àlọ́ àgùnfọ́n, erin gòkè àlọ́. bẹ́ẹ̀ làwọn ọmọ eégún wẹ́wẹ́ ni wọ́n pọ̀ ní jàǹtìrẹrẹ, ẹ̀wù èrò bó ṣe pọ̀ tó, ìtorí pé gbogbo wọn wà lábẹ́ kanopí ní ìṣèjẹ́ kẹ́ ẹ rí wọn dáadáa. Kálukú ló jókòó, kò sáàyè pé wọ́ọ̀lù kọlù à ń gba bí à ń gbọ̀ ọ̀hún, èrò wa ń wọ́tì láàrin agbo, kò sáàyè irú ẹ̀ nítorí pé gún àwọn òṣèré onílẹ̀ òbí ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́. ẹ̀rí pápùfọ́n tó ń jó bẹ̀m̀bẹ́. bá a bá ti ń rí olóyè Àlàó Ọ̀jẹ́ládé Olórẹ́fẹ̀, tá a rí olóyè Akeem Badmus àtàwọn èèyàn jankan-jankan, gbogbo yín pápátá ní ṣìṣe láṣẹ ọba mi Èdùmàrè. ọ̀dọ̀ àwọn olóògbólì tìlú Ìṣẹ̀rí Ọlọ́fin ibẹ̀ ní ẹkùn ló tún wà yìí, ẹkùn tí Agbomola tó tún dà òun lẹ tún wò yìí. Oníkòyí ẹ̀ṣọ́ ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀. Ó dẹkùn ó dẹran ọdẹ ó dẹkùn ó dẹran ọdẹ, pàǹkó ló bá rí àjẹ, pàǹkó ló bá rí àjẹ, ìyá rẹ̀ dọ̀ọ̀bọ. lẹ́yìn èyí ẹ̀rí erin òkòkú ọlọ́bẹ̀yọ̀bẹ àṣìpa ẹ̀fẹ́rin láàyè jẹ́ kó ríbi ṣeré. ọ̀pá lérí tó kọ̀ yìí erin fẹnu kọ̀pá ẹ̀rí